jogún ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. Ẹni tó jogún ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. Bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tó ní ní o. Mo lè lo ìjọba alágbádá kí tún lè jọba ọlọ́kùn. Sọ́fì o, Sọ́fì, 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 Sọ́fì. Tí bá mọ́kọ̀ tuntun wálé ayé mi mo ń ṣe. Tí bá gbé pupa wálé ayé mi mo ń ṣe. Tí bá gbé dúdú wálé o ayé mi mo ń ṣe. Ohun ẹ̀rí ẹ̀rọ, ohun ẹ̀rí ẹ̀ wí, ohun ẹ̀rí ẹ̀ sọ. Ayé kan ló wà ó Gàmbàrí pa Fúlàní, kò lẹ́jọ́ nínú. Ayé kan ló wà ó. Mo lè lo ìjọba alágbádá kó sú mi, tó bá tún wù mí máa lo ìjọba ológun fẹ́nibọ́dì dé. Bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. Ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀, ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. Àkọ́rí kọ́dà ohun ẹ̀rí ẹ̀dá. Ẹni tó jogún ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. Ẹ kúlé. Ẹni tó jogún ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. Bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tí ó àdúgbò wa ìkẹ́rọ̀ máa fi 3 hours ìrìn 15 minutes. Ọkọ mi, ó máa yá ẹ. Ó yá. Kí lè tó wá ń mí bí ẹni tó bọ́ lọ́wọ́ bandit báyìí? Kí ló ṣe? Kí mo mí bẹ́ẹ̀ ni? Ó check mímí ẹ̀ ní. Mímí ẹ̀ ń fluctuate. Bóyá bí mo ṣe rí ẹ ìdùnnú ṣubú láyọ̀. Ó ṣubú láyọ̀ àyẹ̀ wá ń já. Tí ìdùnnú bá ṣubú láyọ̀ àyẹ̀ ni a máa ṣe kúlíkúlí wúlíwúlí. Pẹ̀lẹ́, kí lẹ wá ń ṣe? Òun dáná ni, ó ti fẹ́ jiná. Ó ti fẹ́ ní àbọ̀ ti jiná. Okay, ó ti jiná. Let this hold on. Já jẹun, já jẹun, já jẹun. Favourite ẹ ni mo ṣe. Sọ́fì o, Sọ́fì o, Sọ́fì o. Àmọ́ líle, òun ló ń ṣọkọ, òun ni ìyá aláya wọn. Òun tún ni bàbá bàbá wọn. Òun tún ni adé orí gbogbo. Wọ́mú oníbù. Bá mi tún píṣọ ilé ìsìn ilé. Mo láìkè ìtọ́yún ẹ̀ dúró yìí. Bá mi tún sẹ́. Yes, yes, yes. Ọkọ mi, kí ló ẹ gbé síta? Tó ń gbé kí ni síta? Ọkọ mi, kí ni tó ń wò yẹn náà ní jẹ́ àjọ wò ó. Ṣé wọ́n ti fọ́ screen fóònù tọ̀dẹ̀? Ṣé screen fóònù tọ̀dẹ̀ fọ́ ni tó lè wo lórí fóònù tiẹ̀? Àbí gbà ní fóònù di community kìíní tá a máa jọ máa wo nǹkan papọ̀ mbẹ́? Ṣájọ́ wo papọ̀ lánàá ni? Ọkọ àti ìyàwó mà níwà, ìyàwó ẹ̀ ni mí, nǹkan tó ń wò yẹn mi náà ní àǹfààní láti wò. Ok, ìgbà tó ń so wá papọ̀ fóònù náà fi lọ́kọ̀ wá papọ̀ ọ wá sọ pé kájọ máa lò àbí kí ni gbogbo rọ́bì tó ń sọ yìí. Mo dẹ̀ ń sọ òun gbé ń bá mi sọ òun ní mi lára mo ń ṣe nǹkan lórí fóònù jẹ́ business mo ń transact lọ́wọ́ lórí fóònù ẹni tí mo bá sọ̀rọ̀ sí báyìí sìn mo ti fi sí òdùbà òun ní mi lára. Ìyẹn náà ló fi dáa sọ pé kọ́sítọ́mà mi ìyàwó mi fẹ́ kí ẹ o á jẹ́ kí business yẹn lọ fà. So family meeting ni mo ń ṣe ṣé family mi mo sọ wẹ́n sí pé mo ń ṣe mo ní mo ń ṣe business mi lákẹ́jọ́ tó ń bá mi rò kò face life kò face mo wà ní síjọ́ tí mo ti mọ̀ ẹ́ ṣé mo bí ẹni fóònù ẹ pé kó jẹ́ kájọ máa lò ó ní kò fi mí lẹ́dà go and use your phone let me use my own. Ọjọ́ kan nìkan máa ń bẹ̀rẹ̀ mú tiẹ̀ wá kí n fún ẹ ní tèmi nítorí ọwọ́ tèmi mọ́ tiẹ̀ tú fóònù mi wò jẹ́kẹ́mi náà tú tiẹ̀ wò. mo wà ọwọ́ mi ò mọ̀ mo láìkẹ̀ bẹ́ẹ̀ aláìmọ̀ ni mo mọ̀. torí tó bá yá ń sìn báyìí ń sìn tí fóònù bá dọ́ ẹ̀ ń sìn ìgbà náà bẹ̀rẹ̀ sí máa rojọ́ burúkú kan ó lámì mi láì ó lámì ó lámì mi láì kí ni gbogbo ẹjọ́ òwe fi. Ìgbà wo lẹ di pọ́tébù. Kò pọ́síbù kí wọ́n jẹ́ àdá
kémi náà jẹ́ àdá so bẹ́ẹ̀ jẹ́ àdá ẹ̀ sọ́ọ̀dù lèmi ojú méjì ní sọ́ọ̀dù tọ̀dọ̀ tèmi so mi ò bá ẹ ṣeré ẹjọ́ èmi mọ bí yóò ti mọ bẹ́ẹ̀ rò mo mọ ẹjọ́ òsì tí mo bẹ́ẹ̀ rò. ẹ máa wọlé ni èmi ni máa wo fóònù yẹn. látẹ̀kùn ó dá mi dúró sí customer mi under 1 minute ń ṣe àti parí náà bro yìí ló wà important jù táwa ti lè get bro ìyókù kéré ẹ máa worry ẹ máa meet up máa worry. ẹ kí ọkọ wo gíláàsì kí nǹkan tẹ̀ ń ṣe náà ẹjọ́. so ẹ tí trust iṣẹ́ mi látijọ́ tẹ̀ tí ń wá sọ́dọ̀ mi. mo trust inú ni tó dẹ̀ ju èyí fún mi gan sọ pé mo ṣe gan ó yá ìjọ. ẹ má yẹ kí mi rọ ẹ̀ fọ́. ó yá ìjọ pápápá ok. èyí tó pé tẹ bá dé patí wọn máa bí yín pé ta ló ṣe makeup yín. ẹ káàsán. Ṣé kò sí o? Èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá jókòó. Ẹjọ́ ṣe kíákíá ni mo fẹ́ kẹ́ bá mi ṣe ní kíákíá. Mo ń bọ̀. Party makeup 10,000 naira ni o. Kí ló dé? Light makeup lásán ni mo fẹ́. Ṣé mo wá pé mi fún yín price? Mo fi fà yín mọ́ra ni. Ó máa ń bá mi ṣe 3,000 ló máa ń bá mi ṣe. Ṣé 3,000 yẹn powder nìkan ní kíkọ fún yín? Irọ́ ẹ máa fa ojú náà. Ní gbogbo ẹ̀ 3,000. Má kàn fi fà yín mọ́ra ni o. Makeup product tí wọ́n gan. Ọjọ́ àǹtí ẹ ṣe kíákíá ni. Ọlọ́run tí wọ́n bá ti ṣì mú ọ̀rọ̀ ìyàwó dé tí wọ́n bá ti ṣì mú kò sí ìpàdé dojú àlá ni. Bíbélì sọ pé ẹni tó bá ní aya rere ó ní ogún rere ó dẹ̀ rojú rere gbà lọ́dọ̀ Ọlọ́run. Kì í ṣe aládùn òbí ìyàwó tèmi nì àmọ́ tọ́lọ́run bá ti dá àgbàdo aburú síyàn lágbàdá báyìí kéèyàn máa yàn ni àbí kí ni fẹ́ bọ́ lọ́hùn fà. Kò lè àwọn òkè mo smart gan. Ẹ má bínú. Ọkọ mi. Hello Tokunbo. Ọkọ mi. Níbo ló wà? Mo ń ṣoúnjẹ ní ilé náà ni mo wà mo ń ṣoúnjẹ. Ó dẹ̀ ṣúọ̀ pé mo ń bẹ́ẹ̀ sọ ilé ló wà yìí. Inú ọ̀run àpáàdé àbínú ayérayé inú èwo ló ń dá ń bẹ̀. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? All right. Màá délé in the next 3 minutes báyìí. Tí mo bá dẹ̀ fi délé yẹn tí mi ò bá bá oúnjẹ, ikú ni kò ń ṣàrùn. Ikú ni. Mo ti gbọ́ ò ní pẹ́ dé mo ti gbọ́. Má pẹ́. Ẹ má bínú àǹtí. Ẹ ṣàmùrà àwọn ọkùnrin wa. Bí pé kéèyàn kàn máa sùn kó máa jínú ilé náà fẹ́. Bọ̀ àwa àṣà máa try tiwa ṣá. Wọ́n bí olórí burúkú ìyàwó mi, wọ́n bí mọ́ irọ́ ni. So wọ́n ní pé tí ẹni tó bá ń parọ́ fún ọba mọ́ ẹni tó bá ṣà ń parọ́ máa mọ̀. Èmi tó ń parọ́ fún gan mo ti get pé ó ń parọ́ ni. Mo ń gbóhùn àwọn èèyàn background wèrè ẹ̀ bóyá ó tún ti ń ṣe makeup àbí máa ṣerun fáwọn ẹnìkan ó lóun ń dáná. Sísá ẹjọ́ mo bẹ̀ yín ni tí bá ti ṣe díẹ̀ màá tún lọ wo iná. Irọ́ mi ò ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ jọ irú iṣẹ́ wo nìyẹn? Kí lẹ ẹ máa ṣe half máa ṣẹ̀ṣẹ̀ àìjọ ẹ máa. Kò ní pẹ́. Ẹ má bí ẹjọ́ mi ò lè dúró iṣẹ́ òṣìwò. Ṣé ẹ tún rí kó tún ti jẹ́ kí n lose customer by ṣé God tó dé èèyàn dẹ̀ fọkọ̀ báyìí kò dẹ̀ ní níṣẹ́ ni customer kan 10,000 ni mo ti lose yẹn sí. Ẹ wo máa ẹjọ ẹ bá mi wo mineral sí mbẹ kẹ bá ń fi gálà méjì sí mo kọ́ ní kí n dìde báyìí kí n máa lọlé lọ jẹun ni bọ́ mo ti mọ̀ pé tí n bá délé báyìí nísìn
ìdá kí èèyàn jẹ ìyà àbí kí èèyàn jẹ ìṣòro àbí kí èèyàn jẹ ìpọ́njú ni torí kò sóúnjẹ ńlé tí n bá dẹ̀ fi dé ilé yẹn lénìí tí n bá dé ẹ ṣe wọ́n ti ń dín ọwọ́ gálà yìí náà kó ó ṣe wá dàbí báàtì table tennis báyìí. ìyá aláya wọn ohun tún ni bàbá wọn ohun tún ni adéorí gbogbo. ọmọ mi tí bọ̀dé ń gbé bọ̀dé kékeré o káàbọ̀ aláàjì kúrin o kúrin. ọkọ mi. kí ló fẹ́ kún. mo rẹ́rìn ní náà. ẹ̀rín lórin lójú ààrẹ ń bò lẹ́ ń lọ. mo ní make up job. o ní make up job. bẹ́ẹ̀ni. how many times máa ń sọ fún ẹ pé mi ì fẹ́ kó ṣe iṣẹ́ yìí. iṣẹ́ tí mo kọ́ tí mo yàn láàyò pẹ̀lú run. wèrè wo ló yàn láàyò. àwọn Yorùbá sọ pé ọbẹ̀ tí baálé ilé ò bá kí n jẹ ìyàwó tó bá jẹ́ pé ó responsible tó kọ́ láti lé á avoid láti máa ṣe. mi ò like iṣẹ́ ìjẹ́ mi ò like iṣẹ́ báwo ni máa fẹ́ ìyàwó at this my age tẹ́nu mi ò ní ká ẹ. àdàpé olóṣó tó ń ṣe tó ń pè ní make up ok ó fi gbẹ́mí mọ́ gbogbo nǹkan tó ń ṣe. ó fẹ́ lọ ṣe make up báyìí ó wọ kíní tó wọ̀ gbogbo òdì ló ṣe pọ́npọ́npọ́n ọmọ burúkú ló dúró bíi pọ́ńtà sẹ̀líkà yìí kí ló fẹ́ gbà ní gbogbo orin òṣì tó rìn kéèyàn níyàwó kí má lè fi ọ́dà alẹ̀ kó dẹ̀ tẹ̀lé nǹkan tí n bá sọ mi ì láìkì iṣẹ́ yìí iṣẹ́ make-up wèrè mo mọ̀ pé òfin ṣe cover up. ẹ káàárọ̀ sísá mi iṣẹ́ wa pa. bó lẹ́yìn tí ń bọ̀. àti ọ́fíìsì ni. ọ́fíìsì láàárọ̀ kùtùkùtù báyìí. of course night mo ṣe. night lẹ ṣe okay ti day break ni ẹ máa jẹ nìyẹn wow now back. ẹni ẹlẹ́ni ń bọ̀ báyìí o dẹ̀ ti ń tàgẹ̀. gbogbo òṣì orí burúkú tó fẹ́ ṣe yìí ó wáyé wá ṣe àwọn tó fi jọ ń lè mọ̀ mọ̀ dẹ̀ ń jẹ́ kó sọ bá ń gbé bá gbé wọn. káyìnà kí ni gbogbo eléyìí náà ó tún ti bẹ̀rẹ̀ Tokunbo ó tún ti bẹ̀rẹ̀. ikú fẹ́ pàṣà ó máa dájú bá gbìn lọ. ṣé kí ló gbà fún sí i. kálábìtà fẹ́ tà sí ni láìsọ tààjé kémi kan wà bólà tó máa rà lọ́wọ́ mi ni ìwọ náà wọ ọyàn ìyàwó lé ọmú ló transparent. jọ ṣé kí n gbọ́mú pamọ́ sílé tí bá jáde ni. ok kò gbọ́múlé láǹtà ló pé ẹ now wàá tiẹ̀ wọṣọ tó decent bí ìyàwó ó tún àtà ń kókó kán máa rójú ojúbọ ẹ bẹ. kí lè ráyè smart tí máa ń ṣe make-up ní máa tún wọ apron sórí ẹ̀ ló ṣe báyìí. kò sí wàhálà as it is. o ṣe ṣàǹbá mi gbé ó láti yẹ. láàrin mi àti ẹ láti bá yín sọ yìí lọ ò ní materials kan tó fẹ́ fi ṣiṣẹ́ mọ́ ọlápò lẹ́rù ló ṣe ń rí nǹkan lò eléyìí sì máa. Tokunbo má ṣe yẹn o má ṣe yẹn má sọ mí di alábọ̀dọ̀ náà tó bá Johnson tó ní kí n má ṣe make up mọ́ ṣé ó máa ṣọ́ mi kiri ni. mi ò jó. ok kí ló fẹ́ ṣe sí. kárí bólà rìn sásìkò kí n ta fún kí wọn bá ń tẹ́ ọmọ àgbà ń bẹ́ ká fi jẹun ó tán èmi ní káì láì ṣẹran èmi ní káì. ṣé o ṣe prank ni máa Tokunbo. máa fẹ́ ń gbáyà o máa fún ẹ ń gbáyà wàá máa pò kìtì wọlé lọ ní o. ṣé mo yẹ tí báàgì yẹn kọ́ ṣé mo yẹ. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún o. àní pé mo fẹ́ máa lọ ẹ̀jẹ̀ èmi fẹ́ máa fẹ́ one on one nínú. ṣe gbádùn. yes. ẹ sì sọ pé wọ́n rà sí. mo wá òkè. pásítọ̀ wẹ̀rẹ̀ kí ni wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn ó ló fẹ́ máa lọ jẹ. mi ò sọ yẹn náà. orí mi ò sọ ká ní pé mi. wọ́n fẹ́ kidnapper mi ni o. gbogbo eré àdúgbò ẹ̀kọ́ mi ọmọ ọ̀dà èjì. ọ̀dà èjì ni ọ̀dà èjì ni mi ò sọ yẹn náà. ọ̀dà máa ṣe day and night. pásítọ̀ wẹ̀rẹ̀ wọ́n fẹ́ kó náà máa ṣe night shift. ẹgbẹ́ sùúrù náà. Actually, pastor ni mo wá rí, so I wa discuss our business company. Pastor kan náà. Bẹ́ẹ̀ni sir. Ṣé member church wọn ni? Not really sir, a kò wá discuss business pẹ̀lú wọn ni. Pẹ̀lú wọn discussion alẹ́ dẹ̀ máa ń dùn ẹ̀sẹ̀ á lè tí náà bá wá. ohun ẹ̀rí ẹ̀ sọ
ayé kan ló wà ó Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nínú ayé kan ló wà ó. mo lè lo ìjọba alágbádá kó sú mi tó bá tún wù mí máa lo ìjọba ológun fẹ́ni bọ́dì yé. bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó pọ̀ nílẹ̀ bí